bá a ṣe fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí èwo la ní yọ̀ sí èwo la ní yọ̀ sí. Update lélẹ́yìí gbogbo ìran Yorùbá, gbogbo ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. Olóyè bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ti jáde o lórí ọ̀rọ̀ wo, lórí ọ̀rọ̀ ó ti yé yín, ẹ gbé e fún ẹ má gbé e fún wọ́n ti jáde báyìí wípé ètò ààbò ilẹ̀ Yorùbá, ìjọba àpapọ̀ finally wọ́n ti gbé e lé wọn lọ́wọ́. Wọ́n ti wá gbé e lé tani o, àjọ ìrú ẹkùn lọ́wọ́, léyìí tí àwọn ń ṣe agbátẹrù ẹ̀. Kí ni bàbá yìí sọ? Báwo ni wọ́n ṣe máa ṣe? Ipò wo ló máa gbé gbà? Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ láìpẹ́ yìí, máa gbé yín débẹ̀ fúnra ara wọn lẹ́kùnkùn ti gbọ́ lẹ́nu akọni Òòṣà. Ó ní òun lòun máa lead pẹ̀lú láti wọnú igbó. Ẹgbọ́n ṣe lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀dà ẹ̀já máa bá a bọ̀. Àbùkù kan Remi Tinubu, wọ́n lábí agba ni kì í ṣàbíamọ, èmi kọ́ mo sọ ọ́. Ogulutu oko, bàbá oko, ọba ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ta ló máa gbà á lẹ̀? Báwo ló ṣe jẹ́? Wọ́n gbé yín débi èèyàn náà, ẹ farabalẹ̀ gbọ́ nǹkan táwọn aráàlú sọ. Bọ́lá Tinubu nìkan kọ́, ìyàwó Bọ́lá Tinubu nìkan kọ́ tí í ṣe Remi Tinubu, òun nìkan kọ́ àbùkù kan. Kódà ọkàn gbogbo àwọn olóṣèlú tó ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lọ́ba tán. Àṣé ohun tá à ń bò kìí ṣe nǹkan tá à bò rárá. Àṣé lóòótọ́ mo wí fún yín, àwọn gómìnà tí àwọn tẹ́rọ́rìstì tí wọ́n bá ní tò àwọn fẹ́ bá kí lẹ́ ń pè é, olóṣèlú kan sọ̀rọ̀, àṣérọ́kọ́ gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́. Àṣé ó nídìí, àṣé pàdé tó pàdé ni. Ẹ̀yin àmì kọ́ mo sọ bẹ́ẹ̀ o, ẹ máa rí gbogbo ẹ̀ wò lórí fídíò yìí. Ẹ dákun kìkì kẹ́ ẹ máa bá mi share, ẹ̀yin àyànfẹ́ wa, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ máa bá mi share. Àmọ́ ẹ má gbàgbé bí ẹ ṣe ń share fídíò yẹn, ẹ máa pariwo orílẹ̀-èdè Yorùbá, ẹ jẹ́ kó máa wà ní kọ́mẹ̀ǹtì yìí dáadáa. Pé àwa ò fẹ́ ajínigbé, ṣé ẹ mọ̀ pé àṣẹ̀ṣẹ̀ máa pariwo yìí, ṣùgbọ́n nítorí pé àwọn bàbá wa ò bá wa kà á sí. Àwọn tó wà nípò agbára, Yorùbá sì sọ̀rọ̀, wọ́n ní ẹni tí àgbàlagbà tí ó bá kẹ́hùn sọ̀rọ̀ yóò kẹ̀tẹ̀ sáré. Ní ìsìn gbogbo àwọn ọba ọlọ́ba wọ́n ṣèpàdé. Ta ló ní kẹ́ ẹ ṣèpàdé? Ibẹ̀ nírọ́ là ń pa. Lóòótọ́ ẹ lè máa wò pé kò ní kàn yín, ṣùgbọ́n tí ó bá kàn yín tó bá kan ara lé yín, kí lẹ fẹ́ ṣe sí? Àìrọ́dẹ̀ ni òjò ní ọ̀pọ̀ tí ọ̀pá fùrọ̀, kò dójú ẹ̀ tán ní ọkàn yín. Ẹ lè lọ ìlú òyìnbó, ṣe bí ní ìsìn Donald Trump ti ń sọ pé kí everybody padà lù ẹ̀ ń bọ̀ náà nìyẹn. Àwọn ẹ̀yin tẹ́ ẹ sì já lágbára ni wọ́n dá padà. Ẹ̀yin tẹ́ ẹ jọba, tẹ́ ẹ jẹ́ olóṣèlú, ẹ̀yin ni wọ́n máa dá padà káàkiri orílẹ̀-èdè àgbáyé ni. Wípé ẹ lọ fíìsì ìlú yín, ẹ lọ tún un ṣe. Níbo lẹ́ wàá gbà sí? Níbo lẹ́ fẹ́ sá sí? Tẹ́ ẹ bá tètè dìde sí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó lóye sọ, bí ẹ bá tètè dìde, kẹ́ ẹ tètè jájọ́ gbé gẹ́gẹ́ bí àgbélébù, wípé àgbélébù ti wà nù. Ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débẹ̀ náà. Ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí olóyè Sunday Adéyẹmọ sọ. Tẹ́ ẹ bá wá kó ń bẹ̀, rárá ẹ̀já ṣe báyìí, ẹ̀já ṣe báyìí, ẹ̀já ṣe báyìí. Ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí àwọn aráàlú sọ nípa Remi Tinubu, kí ló kọ ìyàwó Ṣèyí Makinde tí jẹ́ ẹ̀gbọ́. Kẹ́ ẹ wá gbọ́ nǹkan tí àwọn aráàlú tún sọ, láwọn tó mọ àṣírí tó ń bẹ láàrin ìjọba àti báńdíìtì. Ẹ gbọ́ àṣírí tí ń bẹ láàrin ìjọba àti báńdíìtì. Ẹ wá gbọ́ kí n tó wá gbé yín kánmọ́ ó di ọ̀dọ̀ bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ohun rèé, ṣùgbọ́n ẹ kọ́kọ́ gbọ́ nǹkan táwọn aráàlú sọ nípa Remi Tinubu. Mẹ́ta àwọn ọmọ ọdún, ó di ọjọ́ mẹ́wàá lónìí tí wọ́n ti kó àwọn ọmọ ọdún méjì, àwọn ọmọ ọdún mẹ́ta, àwọn ọmọ ọdún márùn-ún, àwọn tó ti kó wọn wọnú igbó lọ.
bójú ṣe ń rọ̀ yẹn àwọn ọmọ kéékèèké yẹn wà nù gbé yẹn. Friday, bẹ́ẹ̀ni, Saturday, Sunday, bẹ́ẹ̀ni, Monday, bẹ́ẹ̀ni, Tuesday, bẹ́ẹ̀ni, Wednesday, Thursday, Friday, Saturday, jọ mẹ́sàn-án. Bẹ́ẹ̀ni, táwọn ọmọ kéékèèké yẹn ti bó tiẹ̀ bá fẹ́ béèrè kan a gbọ́ kíyàwó ààrẹ sọ nǹkan kan gbogbo alárántí na only you waka come there is God ooo. Our mama be this o, we no get another one. lẹ́yìn ìyàwó gómìnà ò tiẹ̀ sọ nǹkan kan àti ẹ̀rí ìyàwó ọ̀nàrẹ́bù tó débẹ̀. àwọn abiyamọ kọ́lẹ̀ sọ. kò yé mi o sábìamọ ni wọ́n ṣá ìyàwó ààrẹ sì wà níbi tó ti ń campaign fún ọkọ ẹ̀ káàkiri a rí àwọn gúlọ̀ gbèsè ń gbọ̀njọ́ ẹ̀ bó tẹ̀lé báwọn èèyàn fi ń ṣe yẹ̀yẹ́. na only you waka come o there is God o none of these people àwọn obìnrin yìí tẹ́wọ̀n ń sọ obìnrin mọ́ ni wọ́n sì tẹ̀lọ́kọ wọn ní ìsìn láti campaign wọ́n á kó àwọn obìnrin lẹ́yìn á rí wọn ní January 1 níbi tí àwọn olóṣèlú àwọn gómìnà àwọn ọ̀nàrẹ́bù àwọn sẹ́nẹ́tọ̀ tí wọ́n ti lọ sí hospital pé ọmọ tá a kọ́kọ́ bí nìyẹn tí wọ́n kò lù àti àwọn tí ń tẹ̀lé wọn lẹ́yìn tí wọ́n lọ ha pampers fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ ọmọ ni wọ́n gbé wọn nù gbọ́ lọ tẹ́nìkan kan nù wọn sọ kankan yìí o. Our mama be this o, bẹ́ẹ̀ni we no get another one. sáwọn ń sọ obìnrin mọ́ ni ààrẹ Our mama be wọn this ìyàwó ààrẹ sọ nǹkan kan dì sí ilẹ̀ Yorùbá sáà ni àbí torí pé wọn mo sọ́ọ̀rì láti lo èdè yìí àbí torí pé wọn ń sọmọ Yorùbá na your mama àbí torí pé ìyàwó gómìnà wa ń sọmọ Yorùbá. we no get another one. Na your mama be this. bá ṣe kọ́ wọn nú gbọ́ yẹn ni ọ̀nàrẹ́bù tó represent Ògbómọ̀ṣọ́ ní ń yayọ̀ pé òun wọlé primary ọlájú aláwọ̀ akálà náà ń yayọ̀ pé wọ́n wọlé primary àwọn ọmọ ọlọ́mọ sì wà ní ugbó àwọn ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta sọlọ́sẹ̀lú ó dé bẹ́ẹ̀ lọ campaign. wọ́n sin ìkan lára àwọn teachers tí wọ́n pa. wọ́n lélẹ̀ ìtàn bẹ́ẹ̀ lórí iṣẹ́ wọ́n ti gbòkú ẹ̀ ni. irú ṣé ìkan bẹ́ẹ̀ lórí. slain teacher ni wọ́n pè. wọ́n ti kọ́kọ́ pa ìkan. bẹ́ẹ̀ ni àtọlọ́kadà lọ́jọ́ tí wọ́n lọ kó àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn Ọlọ́run jẹ́ kan padà láàyè ní ọmọ yẹn kéré gan. bàbá kan rí. ìgbà tí mo wo àwọn ọmọ mi kéékèèké omi gbòòrò lójú mi ni. bàbá kan rí. wọ́n ti lo ọjọ́ mẹ́sàn-án nínú gbé. tó ẹgbẹ́ tẹ̀mí tó bá wá sọ́dọ̀ mi tá a bá máa jáde síta nínú mọ́tò a máa sọ pé grandpa káì mi mo wá wo ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta bẹ́ẹ̀ni tó yẹ pé aṣọ kan ló wà lọ́rùn wọn pampers wọn ti dè láti lé ní ọjọ́ yẹn. bàbá kan rí. má ṣe o àwọn obìnrin yẹn dẹ̀ dákẹ́ none of them tó sọ̀rọ̀ even ìyàwó ààrẹ ni o ìyàwó gómìnà wa ni o àwọn ìyàwó honorable ni o àwọn ìyàwó none of them have ever said anything. kọ́mẹ̀dì ojú dìrọ̀. bàbá kan rí ìjọba ló ń pa wá. kílẹ̀ pé sà. ní ìyọ sọ. kílẹ̀ pé. ìjọba ló ń pa wá. kílẹ̀ rí tẹ̀ fi sọ bẹ́ẹ̀ sà. Sheikh Ahmad Gumi ó sọ̀rọ̀ ó ní kò sí orúkọ terrorist kan tó jọba ọmọ. bẹ́ẹ̀ni ó sọ gbangba. wọ́n láwọn tó wá ṣiṣẹ́ yẹn jáàbù ni wọ́n pè wọ́n èmi ò tí ì bẹ́ẹ̀ ìdí náà gbọ́ ẹ máa gbọ́ o ìjọba ló ń pa wá. tí o bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ sọ fún yín Ọ̀yọ́ state government surveillance top kìíní aircraft surveillance aircraft. yes wọ́n ti ní gómìnà ti sọ̀rọ̀. wọ́n bọ̀ ẹ̀mí náà gbọ́ òkè tí wọ́n sọ ìjọba ló ń pa wá and they cannot deny it. tí bá ní ìjọba federal government state government all hands ibo judicial náà ń pa wá judicial náà àwọn náà ń pa wá kára náà kò ìjọba ló ń pa aráàlú because by the virtue of the constitution àìtẹ̀yíká and the ọ̀bù wọ́n pè ní ọlọ́gọ́kè ẹ mọ̀ sọ̀rọ̀ àwọn ọlọ́gọ́kè ó lè gun àga now wọ́n fi do yàrá òdì ó lè gbẹ́jì ẹ̀. ó lè gbọ́dọ̀ máa di ẹ. The primary responsibility of any government is security of life and property. àwọn èèyàn tó ń darí. náà àwọn tó ń darí ìjọba ló ń padà lù o and they know wọ́n mọ̀ sọ́nà àwọn padà lù. okay all the 3 senators tó wà lọ́wọ́ state mélòó ló wọ́n ló ti jáde sọ̀rọ̀. nobody. àti Sharafa Adéàlí. àwọn ìyàwó wọn gan. àwọn ìyàwó lẹ́yìn tẹ̀ ń sọ yìí. wọ́n bọ̀ all the 3 senators nítorí Ọlọ́run ọba 14 rep. torí senator Sharafa Adéàlí àwọn ń celebrate kìíní senator Idris Akinde 561,000 votes tí wọ́n ní. now Senator Fatai Buhari okay and the 14 reps okay mélòó nù wọn kò fẹ́ tó jáde sọ̀rọ̀ nobody tí wọ́n débẹ̀. the only person kìsìkìtì pa àwọn àbí tí mo ti gbọ́ ó ti sọ̀rọ̀ Fatai Buhari. tí mo ti gbọ́ Alhaji Dr. Lema sọ̀rọ̀ nǹkan bó ti gbọ́ tó sọ̀rọ̀. Oríyọmí Hamzat ti sọ lẹ́nu àwọn tí. tèmi ti gbọ́ ni mo sọ. Fatai Buhari náà lọ sí ọ̀dọ̀ àwọn families yẹn. family àwọn ẹbí bẹ́ẹ̀ ni ó di méjì. Senator Fatai Buhari. àwọn náà lọ síbẹ̀. bẹ́ẹ̀ ni. okay now the point is this the House of Assembly member tó dìbò wọlé ní apá àbí tí ìṣe mi tí gbóhùn ẹ o. ẹ lè gbọ́. ìjọba ọlọ́pàá aráàlú
and tí wọ́n ń dùn mí jù ní wípé obìnrin ló ti ẹ̀kan èmi ó dùn mí jù ní wípé obìnrin ló kàn ní obìnrin lẹ sọ ó dùn mí jù ní wípé ok obìnrin ló kàn ní bọ́ọ̀ gbọ́ bí ifá o ẹ máa gbọ́ o tó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀. èmi á sọ láàárọ̀ yìí bọ́ọ̀ mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ o tí ẹ̀jẹ̀ aráàlú tó ń sàn nítorí pé yẹn wá agbára òṣèlú kiri ok ẹ má gbàgbé o àwọn tó ti sùn ìjọba sẹ́yìn tí ẹ̀jẹ̀ aráàlú fọ́n takò wọn ohun tó dé bẹ́ẹ̀ bí wọn o àní sọ̀kan láàárọ̀ yìí tí ẹ̀jẹ̀ aráàlú tí wọ́n jókòó sórí àga àlépa fi ṣèjọba tó dìde takò wọn lẹ́yìn ìgbà tí wọ́n kó ń jọba ohun tó dé bá wọn o because at times ìrè à ń ka ọjọ́ mẹ́sàn-án láàárọ̀ yìí tí o táwọn ọmọ kéékèèké tí o sẹ́ni tó lè sọ condition táwọn ọmọ yẹn wà. ọ̀yọ́ wọn lè sọ condition tí wọ́n wà báyìí. ọmọ òbí kan ní ọmọ òun mẹ́rin ló wà ń bẹ̀. mẹ́ta bẹ́ẹ̀ tí orúkọ bàbá kan náà. bẹ́ẹ̀ ni sà. tá a kà. ọmọ ọdún kan àbọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ tí obìnrin yẹn kàn lẹ́yìn yẹn ọkọ rẹ̀ ní ọmọ ọdún kan àbọ̀ ni. kí ni wọ́n máa jẹ nígbà tí wọ́n máa sùn nínú òjò yìí níbo wọ́n máa sùn níbo ni wọ́n ti kó wọn dé báyìí. ẹ̀yin máa gbọ́ psychological trauma okay ọ̀pọ̀ physical death lọ. bàbá yẹn ló regret pé òun máa ń lọ sílé ìwé. mo gbọ́ ó ní àṣìṣe kan tó ń gbà pé ó ṣe láyé yẹn. number one okay wọ́n ti dòkú náà for the fact pé wọ́n ti declare pé wọ́n dòkú ni. ibi ilẹ̀ tí máa ń pariwo ọ̀rọ̀ lé àṣàríbù. lé àṣàríbù sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ February 18 2018 ni wọ́n ti gbé lé àṣàríbù. bẹ́ẹ̀ni February 18 2018 kò ìpadà dé ibi ilẹ̀ ti sọ Deborah Yakubu ti today kò ní justice gbà. now ààrẹ ń lọ sí Jos àárín ò lè wá àárín ìlú. wọ́n dúró sí airport. wọ́n dúró sí airport. airport ń gbọ́ wọn lè lu ìjẹ́jú mẹ́wàá lọ. wọ́n lọ sí Benue wọn ò lè débi sílẹ̀ ti ṣẹlẹ̀ ok àwọn agbára orílẹ̀ Nàìjíríà wọ́n rí ẹ̀mí ọmọ Nàìjíríà àti ẹ̀jẹ̀ tó ń sàn bíi pé kò jámọ́ nǹkan kan ẹ̀jẹ̀ yóò padà sọ̀rọ̀ lórí ẹbí wọn lórí ìdílé wọn. ṣé ká sọ pé àní lídà rúlà la ní. ẹ káàbọ̀ padà mo ṣe bẹ́ẹ̀ ti gbọ́ sí ẹ gbọ́ bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ tí ogun sì ń bò ó láti inú jáde ṣán parọ́ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọjọ́ mẹ́wàá nínú lọ́wọ́ àwọn ajínigbé ẹnikẹ́ni ò sọ̀rọ̀ láàrin àwọn ọ̀gá olóṣèlú àwọn ìyàwó president wí nǹkan kan ìyàwó gómìnà kò rí wọn sọ ìyàwó àwọn sẹ́nétọ̀ àwọn tó represent agbègbè yẹn wọn ò rí nǹkan kan wí local government chairman wọn kò tiẹ̀ rí kò séye kàn án wọ́n pc láti máa ṣe primary fún ọdún 2027 wọ́n pc láti máa pín owó ìlú ṣe nǹkan tó wọ́n tó bá sọ pé kò kàn mí o a ò lè sọ ó lè kan ni tó kàn wọ́n ò la ṣe wí ká má fi ohun tí ó dà kàn yẹn sẹ́ ò lè kan mọ́ la kejì kó tún kan ní sẹ́ abá ní òkàn yín ẹ jókòó ẹ má wọrí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá yìí ẹ lọ rántí ẹni tí wọ́n ta ẹ̀jẹ̀ lẹ̀ nínú ìran ẹ̀ nígbà tó wà lórí oyè àtúbọ̀tán wọn ẹ má jẹ́ gbà yẹn lásìkò ẹ jẹ́ lọ tààrà ẹ gbọ́ nǹkan ẹ mọ̀ pé bàbá yìí sọ̀rọ̀ nǹkan nu wọn ó ní àwọn tẹ́rọ oníjọba ló ń pọ́n wa lójú ìjọba ló ń fìyà jẹ wá ṣèrò ní àpò òótọ́ ẹni tó máa jẹ́rìí sọ̀rọ̀ wọn rèé ọ̀yá ẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ mo tún padà bọ̀. Terrorists are well known. They have telephone numbers of governors. And every commissioner of police in the state has the telephone number of terrorists in that state. So, I will end this scam. Oh, clear. There's nothing complicated there. The real terrorist is the Azovilla. The headquarters of Boko Haram is the same address of Tinubu. So if you post a letter to Tinubu, if it doesn't come out on time, Boko Haram will collect the letter and read it and pass it to him. They live together. They work together. They plan together. And they share together. How do you mean? Ẹ káàbọ̀ padà ẹ ti gbọ́ wọ́n ní Boko Haram ń bá Tinubu ṣèjọba irọ́ ni òótọ́ ni àwa ò mọ̀ àmọ́ ṣe gàtí kò ṣe gàtí tí ò ní fẹsẹ̀ méjèèjì ṣe gàtìgàtì àṣé máa ṣèpàdé nílé ìjọba lọ́wọ́lọ́wọ́ tí pàdé ń lọ lọ́wọ́lọ́wọ́ táwọn kan lọ jíyàn kú tí ọba sí ń fọ́máàtì
báwo tí ẹ̀ ṣe ni ò ṣe ní sí nínú ìjọba? ṣe bára àwọn tí wọ́n sọ pé wọ́n retrograde, wọ́n fi kùránì búra, wọ́n fi pinni kan búra, ibi wọ́n padà di èrò tí wọ́n dẹni tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ìjọba. báwo ni ó ṣe láti ṣe èyí tí ó tán lára àṣírí? ẹgbọ́n nǹkan tí bàbá yẹn sọ, ṣé ọ̀jọ̀ra wọn ṣá? ẹ má jẹ́ agbára wa lásìkò, ẹ já lọ tààrà sọ́dọ̀ bàbá wa Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ nípa ìgbésẹ̀ tiwọn lórí ètò ààbò ilẹ̀ Yorùbá. òun rèé ṣòǹbẹ̀. ẹ káàárọ̀, mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin bọ́dà mi, ẹ̀yin tí mo jù lọ, mo kí ẹ kojúmọ́. mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé pé security tèmi dálẹ̀ irú ẹkùn security network ni lórúkọ tí mo sọ, tí mo dẹ̀ register, tí mo dẹ̀ ti gbé síwájú president, wọ́n dẹ̀ ti gbà wọlé. so mo máa ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ akíkanjú, tẹ́ jù mí lọ, àtẹ̀tẹ̀mí náà jù lọ, tá a fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. so mo fẹ́ kẹ́jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀, kájọ bọ́ síta láti plus gbogbo ní rìsáàfù wa, because a gbọ́dọ̀ fààyè gba àwọn pípù yìí wọ́n gbalẹ̀ wa. géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn, bọ́n ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́ wọn jíyàn pé kọ́ wọn da ìjọba láàmú. wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́ wọn sọ pé ẹni pé gbogbo ògbóró wa òkè ilẹ̀ Ìbàdàn fararọ àwa la Yorùbá là ní gbà, torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o, àwọn bàbá dẹ̀ ní ọmọ ẹni omi ti níbẹ̀ káfílẹ̀ kẹ̀sí ìjọba ẹni omi. so ẹ má jẹ́ ká fàyè gba àwọn kírímínà olóṣèlú tán kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́, torí tẹ́rọ́rìsì lẹ́tí máa ń pààyàn tí ń jíyàn pé tẹ́rọ́rìsì ni ṣètò understand, ó lè mọ jẹ́ bílà nínú kankan. so ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa kírímínà ni wọ́n tó bá mọ̀ kọ́ fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa, tó bá fẹ́ gbé nínú òlu wa mọ bọ́ǹgbòrò kọ́ wa mọ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ kọ́ mọ́lé ẹ̀kọ́ mọ̀nà ẹ, ó lè lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kẹ́ wọ́n mọ pa wá kẹ́ mọ jí wa gbé. àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn, àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ. so mo rọ gbogbo ẹ brọ́dà mi, ẹ mọ̀ jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́, kò sí kùkù kan, kò sí gìrì kan, wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrúkú ìbẹ̀rù Ọlọ́run ni. orí eléyìí tẹ̀ ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ọjà ẹ̀sìn, Christian lèmi náà, kódà second wife mi lọ Mẹ́kà, mùsùlùmí ni mo ń kírun nulẹ̀ mi ń bínú, torí pé èmi gan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bára yé. àwọn oníṣẹ̀ṣẹ̀ rẹ̀ làwọn tó bí mi, so kí la wá fẹ́ mo bá ara wa jà fún, kì í sọ̀rọ̀ ẹ̀sìn, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn yẹn wa, tó ń jí àwọn ọmọ wa, ẹwà àwọn ọmọ ọjọ́ ọ̀la wa. so yẹn ni kẹjẹ ká fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan, kálukú ní ṣe tiẹ̀, ọmọ Yorùbá kan náà jọ gbogbo wa, ẹ dákun mọ́ fọlọ́ọ̀ bẹ̀ wá. so irú ẹkùn security network ni mo dá sílẹ̀, mi ì lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody, ìwọ tó bá fẹ́ join voluntarily ni, kò ní nǹkan sẹ́wọ́n fẹ́ni kankan. so àdè máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀, tẹ́ pé wọ́n wọ́n connect ẹ̀ mọ́ coordinator local government yẹ tó lọ join, ìwọ tó bá wù ní o voluntarily ni o, kì í ṣe by force o. so tá a bá dẹ̀ ti ń ba lọ, ìjọba máa support wa. wọ́n ní tọ́mọ bá ṣe apá òbí àgbè, àwa la ní nǹkan wa, ọmọ onílù onífẹ́ ó túlà wa, ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀, ẹ má jẹ́ ká máa dúró ní pé báyà nǹkan níkan, ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flọ́ọ̀sì gbogbo nu rìsáàfù wa pátápátá. anybody tá a bá ti bá nu rìsáàfù wa kírímìnà yẹn, kí ló ń wá nu rìsáàfù wa? òṣèlú náà ń lo àwọn tí lè ń bẹ́ẹ̀ nu sẹ́yìn tó ń bẹ́ẹ̀ di òṣèlú yẹn, wọ́n fẹ́ fi bàjọba bàbá Tinubu jẹ́ ẹ̀ẹ́dẹ́ lè ṣe bẹ́ẹ̀, ẹ̀ lè bàjọba bàbá yẹn jẹ́, yóò ṣe second time, torí pé ńgbà táwọn kan ti ṣe tiwọn tó ń ṣe second time kọ̀tẹ́ tó mú wọn, ẹ̀ wá lè gbé àwọn terrorist yìí tẹ̀ ń bà ní jẹ́ káàkiri kẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n bí i nígbà tó mọ̀ rọ̀ wá, ẹ dákun ẹ̀dá àjọpọ̀sowọ́pọ̀. irú ẹkùn security network ni orúkọ security tí mo dá sílẹ̀, tí mo dẹ̀ ti gbé fún president tó lẹ̀ ti tẹ́wọ́ gbà. so now ìdẹ̀gbò fọ́ọ̀mù lọ́wọ́ anybody, kò sí bẹ́ẹ̀ nìkan sanwó fọ́ọ̀mù, wọ́n tó bá fẹ́ join voluntarily ni, àdẹ̀jọ́ sí ni. nígbà tó bá fi tó a month, ẹ̀rí pé gbogbo ilẹ̀ Yorùbá ó free tí ò ní sí nǹkan kan mọ́ lágbára Ọlọ́run. èmi gẹ́gẹ́ ni màá dẹ̀ lead fúnra mi, yẹsi mo fẹ́ ràn yẹn lọ, èmi ẹ̀rí bí mo ṣe ń lọ, tí gbogbo ayé ò rí bí mo ṣe ń lọ, bí mo ṣe ń ṣe, kò sáwò kankan bẹ̀. so ti ń sábà wọnú gbó àlèmọ́sí aláìsí fídíò tó lójogun là ń lọ, bọ̀ ní gbòòrùn gbàtà bá ń lọ gbogbo owó rí wa. àdẹ̀mọ́ ṣe ní state by state ni, from Ọ̀yọ́ state to Ogun state to Lagos, àtòrí wọn ti wà. ẹ káàbọ̀ padà, ẹ ti gbọ́ nǹkan tí bàbá wa Sunday Adéyẹmọ sọ, akọni òòṣà, ọwọ́ àkùnsọ́wọ́ àwa ọmọ Yorùbá láti dúró ti bàbá yìí àti gbogbo ẹ̀yin tó kù. ẹgbẹ́ èyí tẹ́lòmíín sọ káàkiri pé ẹ mo ti sọ tẹ́lẹ̀, mo ti ní kí wọ́n múra lẹ̀, wọn ò múra ní, wọn ò ṣe kinní yẹn. ẹjọ́ kọ́ la ní ìdí bàbá, ẹ̀yin mọ tó ẹ wàá di ọ̀rọ̀ ẹjọ́ kọ́ ló kàn sí.
action tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ fẹ́ ṣe ni kẹ́ ẹ lọ ṣe. Ẹ ti sọ láti ìgbà tán ti ṣe báyìí ni mo ti ń pariwo fún wọn ni mo ti ń ṣe kí nígbà tí wọ́n mọ̀ para wọn lẹ́yìn wọ́n yẹ fẹ́ da yín lóhùn ẹ̀ dẹ̀ show seriousness. Báwo ni wọ́n yẹ fẹ́ da yín lóhùn bàbá? Ẹ dìde mo tẹ́ ẹ bá fẹ́ ṣe ni kẹ́ ẹ ṣe fúnra Yorùbá ohun tó mọ orí Yorùbá retí nìyí. Ẹ gbọ́ ẹ kú ìsinmi òní ọ̀pọ̀ ẹ̀ là á ṣe lókè ìpẹ́ ẹ bá mi share orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ó dàbọ̀.